tí Ìgbòho tó ń pè rẹ̀ lóòṣà tó bá ṣe pé olóògùn lọ́wọ́ tòótọ́, ẹ jẹ́ ká pàdé. Ìwọ kan pébi kan kájọ kó àwọn boys ara wa kájọ kó pàdé bẹ̀ láti mọkùnrin. pé Chief Sunday Igboho kó kó àwọn jagunjagun ẹ̀ kí ẹ̀yin náà kó jagunjagun yín kẹ́ wá jọ pàdé. ṣé Yíbò la fẹ́ pa ni àbáwúsá? à ń dábọ̀ pé kí ọ̀tẹ̀ ilẹ̀ Yorùbá, àwọn ègún tó ti ṣẹlẹ̀ ń lù kọ̀ọ̀kan kọ́ Lédùmarè bá wa pa mọ́lẹ̀, káwọn alálẹ̀ bá wa pa mọ́lẹ̀. orúkọ mi ni Dr. Àtúnṣe Gídádò tí mo jẹ́ bàbá Oòduà People's Congress lábẹ́ àsíá Dr. Frederick Ṣèyítán Fáṣẹ̀hùn Oòduà bàbá rẹ̀ sùnre. mo kí Ọlọ́run, mo kí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn òjíṣẹ́ lápapọ̀. mo wá kí àwọn lọ́balọ́ba ní orígun bíi tí gbogbo wọn wà lórígun mẹ́rin àgbáyé pé àlàáfíà Ọlọ́run, ìyọ́nú Ọlọ́run kó máa bá wọn. mo kí àwọn tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ k'Ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn. gbogbo àwọn jagunjagun ilẹ̀ Yorùbá tí wọ́n ti lọ, Ọlọ́run bá wa ṣàforíjì fún wọn. tó dórí bàbá Dr. Frederick Ṣèyítán Fáṣẹ̀hùn Oòduà bàbá rẹ̀ sùnre o. ọ̀rọ̀ mi ò ní pọ̀, ọ̀rọ̀ méjì péré náà ni mo ní lórí ọ̀rọ̀ tí bàbá wa kan sọ sí social media tí wọ́n pera wọn ní Chief Tajudeen tán láwọn ní akọgun Àgbẹ̀kọ̀yà ilẹ̀ Yorùbá. bàbá, àwọn àgbàlagbà máa ń sọ pé tọmọdé bá ń ṣe bí ọmọdé, àgbà á máa ṣe bí àgbà. ọ̀rọ̀ tí ẹ sọ nípa Chief Sunday Igboho yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀, nítorí pé ẹni ní nǹkan kì í pèrè ẹ̀ ní nǹkan, ayé ni ó pẹ́ nìyẹn ní nǹkan. ẹni tó bá wá ní nǹkan tí bá ti ń pèrè ẹ̀ ní nǹkan bí ẹni tí ò ní rárá ni. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹni tó ní kápá tí wọ́n wá ṣàbúrú fún tó lè pa ẹni tó ṣàbúrú fún yẹn, tó wá yọ idà pé tí n bá bẹ lórí yóò bẹ lẹ́ẹ̀kan náà, tó wá kí idà yẹn bọnú ọkàn yẹn padà tí ọ̀pá tó sì ń lágbára àti pọ́ńtọ̀ ó lóun lálágbára. sọ́dọ̀ kò yẹ ká gbọ́ lẹ́nu ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbàlagbà tí ẹ dẹ̀ jólóyè tó tóbi, torí tán bá pèèyàn lákọgun wọn oyè tó tóbi ni. kò yẹ ká gbọ́ lẹ́nu yín pàápàá tí wọ́n á sọ sórí social media pé Chief Sunday Igboho kó kó àwọn jagunjagun ẹ̀ kí ẹ̀yin náà kó jagunjagun yín kẹ́ wá jọ pàdé. ṣé Yíbò la fẹ́ pa ni àbáwúsá? à ń dábọ̀ pé kí ọ̀tẹ̀ ilẹ̀ Yorùbá, àwọn ègún tó ti ṣẹlẹ̀ ń lù kọ̀ọ̀kan kọ́ Lédùmarè bá wa pa mọ́lẹ̀, káwọn alálẹ̀ bá wa pa mọ́lẹ̀, kí ìran Yorùbá máa jẹ́yọ ọ̀kan. Chief Sunday Igboho lè jájagun ilẹ̀ Yorùbá, gbogbo wa náà láàjọ sowọ́pọ̀ táàjọ kún lọ́wọ́ tí ó fi dáa. ẹ dákun, mo rọ̀ yín bàbá wa akọgun, ẹ jọ̀ọ́, tí ọmọdé bá ń ṣe bí ọmọdé, àgbà á máa ṣe bí àgbà. tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin èèyàn kan sí èèyàn gẹ́gẹ́ bí àgbàlagbà, kí ló dé tẹ̀ pé Chief Sunday Igboho lábẹ́ aṣọ? ẹ kẹ́ pé Chief Sunday Igboho lábẹ́ aṣọ ni lágbájá rò báyìí o, fojú báyìí wò, ojú tẹ̀yìn fi wò ọ̀tọ̀, ojú tí Chief Sunday Igboho fi wò ọ̀tọ̀. ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ ká máa fẹ̀dí ara wa síta. Salamu alaikum.